Ẹ kú dédé ìwòyí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Saliu lórúkọ mi. Lórí ẹ̀sùn ṣíṣe onígbọ̀wọ́ fún àwọn agbésùmọ̀mí tí wọ́n fi kan olórí àwọn òṣìṣẹ́, ìforígbárí ti bẹ̀rẹ̀ o láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́. Lábẹ́ rẹ̀, NLC gbójú wá gan, ó ní òun yóò rí wípé òun bá orílẹ̀-èdè kanlẹ̀ tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí Àjàyírò. Fẹ́mi Fálànà ti dá iléeṣẹ́ ọlọ́pàá lóhùn, ó sọ ìgbà tí Àjàyírò yóò yọjú sí wọn. Àjọ Amnesty International ti nàka ẹ̀bi sí ìjọba àpapọ̀ lórí pé ó fẹ́ dojú ẹgbẹ́ òṣìṣẹ́ dé. Ọ̀rọ̀ lórí òmìnira ìjọba ìbílẹ̀, ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti fìdí àṣẹ ilé ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí múlẹ̀. Lábẹ́ rẹ̀, Àkúmẹ̀, Fágbèmí, Bàgúdù, Ẹ̀dùn, Kàdóso pẹ̀lú àwọn márùn-ún míì kórajọpọ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá. Ìjọba àpapọ̀ ṣàkójọpọ̀ bílíọ̀nù mẹ́wàá náírà lẹ́yìn tó dín àwọn ètò ìnáwó rẹ̀ kù. Iléeṣẹ́ ààrẹ ló sọ bẹ́ẹ̀. Ìdí pàtàkì rèé tí ìjọba àpapọ̀ kò fi lè pọn ní dandan fún wa láti ta epo rọ̀bì fún Dangote àtàwọn iléeṣẹ́ ìfọpo míì lábẹ́lé. Àwọn tó ń pèsè epo rọ̀bì ló yànnàná ẹ̀. Lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kan Yàyà Bello, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pa á láṣẹ fún un láti farahàn ní ilé-ẹjọ́. Bí ètò ìdìbò ní ìpínlẹ̀ Edo ṣe ń kọlẹ̀kùn, àjọ elétò ìdìbò ti ṣàgbéjáde iye àwọn olùdìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí Philip Shaibu múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó igbákejì gómìnà ìpínlẹ̀ Edo. Ìròyìn eré ìdárayá, Phil Foden àti Cole Palmer gba àmì ẹ̀yẹ PFA. Ìròyìn amúlùúdùn, Lákàtàbù ti rí tó mílíọ̀nù lọ́nà 200 náírà lójú òpó Nigeria box office. Ẹ tẹ̀lé wa kẹ́sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Saliu lórúkọ mi.